gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ó yẹ kí ọkọ àtìyàwó yẹn fọwọ́sowọ́pọ̀ tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá tún ìpìtà rẹ̀ lẹ́ẹ̀kejì pé ẹnìkan ṣíwọ́ ó na ẹnìkan ó yẹ kó fọwọ́sowọ́pọ̀ láti jọ ṣe kíni láti jọ gbógun ti irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn kó má wáyé mọ́ láti jọ dènà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn kó má wáyé mọ́ tó bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ní fúngbà àkọ́kọ́ kó mọ̀ pé àwọn ṣubú sínú ẹ̀ṣẹ̀ ni wọn dẹ̀ gbọ́dọ̀ padà sínú ẹ̀ṣẹ̀ yẹn mọ́ wọn gbọ́dọ̀ ṣubú sínú ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ìwọ́n tó bá tún wá lọ rìpítà ẹ ti mọ̀ pé èṣù ti ráyè ni ó ti rí ibùjókòó nínú ìdílé yẹn tẹ gbọ́dọ̀ stand against pé irú nǹkan báyìí gbọ́dọ̀ máa ṣẹlẹ̀. mo ti ẹni gẹ́gẹ́ bí ẹnìkan tí mo sọ̀rọ̀ mo ní ọ̀rẹ́ tó jẹ́ pé àwọn òbí ẹ̀ ìyá àti bàbá ẹ̀ ló na ìyá ẹ̀ ló na bàbá yẹn ọkọ na ìyàwó ẹ̀ tó jẹ́ tí ọmọ wọn jẹ́ ọ̀rẹ́ mi yìí tá a jọ lọ sí seminary school bàbá yẹn ló na ìyá yẹn títí tẹ̀mí ìyá yẹn náà fi bọ́ tẹ̀mí ìyá so irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àdẹ gbàgbọ́ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì pé ìyapa pé ká divorce kọ́kọ́ divorce tàbí kí ìyàwó divorce pé kò dáa kí divorce kò wáyé pé kò ṣe ohun tó bá bíbélì mu bọ̀ tó bá wá jẹun tó bá bíbélì mu kí wá ní ìgbésẹ̀ ta lè gbé tí ìṣẹ̀lẹ̀ báyìí bá ń ṣẹlẹ̀ tó lè fi di pé ó máa mú ẹ̀mí lọ ẹ máa forí tì so mo rò pé eléyìí ni ìgbàgbọ́ tí arábìnrin yìí ní Osinachi yìí ní pé kí ni ká ti gbọ́ pé àgbélébùú mi ni ẹ máa forí tì so títí tó fi dé pé ó gba ẹ̀mí ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ nígbà tí a rí lórí mídíà lábẹ́ kọ́mẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ wá ń sọ ní ibi tí mo ti rí post yẹn àwọn èèyàn wá kọ́mẹ́ǹtì síbẹ̀ pé ara ohun tá à ń sọ lélẹ́yìí pé kó tó dípò dé level yẹn ó yẹ kí arábìnrin yẹn ti ṣe kíni ó yẹ kó ti divorce ó yẹ kó ti lọ fún divorce kó ti kọ ọkọ yẹn sílẹ̀ tó bá yẹ kó ti kọ ọkọ yẹn sílẹ̀ ni ẹ̀mí ò ní bọ́ sí inú ìgbéyàwó yẹn ẹ̀mí ò ní bọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ arábìnrin yẹn ni pé kò yẹ kóun ṣe bẹ́ẹ̀ pé àgbélébùú òun ni kó máa forí tì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń sọ sí inú kọ́mẹ́ǹtì yẹn sì ń pé tí ìgbéyàwó bá ti wọ́ kì í ṣe dandan kì í ṣe do or die kì í ṣe by force tí ìgbéyàwó bá wọ́ kì kó ní kálukú ṣe kí ni kí wọ́n dúró lọ́tọ̀ọ̀tọ̀ now ìbéèrè mi wá fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́ báyìí. Only Jesus TV. ọmọ yìí náà ni evangelist Daniel Taiwo Ọlọ́fiṣàwò tí gbogbo èèyàn mọ̀ sí Only Jesus. Kí ni mo fẹ́ kádìjọ gbé yẹ̀wò ká sì jọ kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀ òun náà ni gbogbo alamọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ṣé kò ti máa lọ sí bí ọdún mẹ́rin báyìí arábìnrin akọrin ẹ̀mí yìí gospel singer Osinachi arábìnrin akọrin ẹ̀mí yẹn Osinachi that gospel singer tí ọkọ ẹ̀ máa ń lù ṣùgbọ́n tó jẹ́ pé ó fi ṣe ìsonú ẹ̀kú àmúmọ́ra tó jẹ́ pé ó ń pamọ́ra ó fi ṣe pé àgbélébùú mi ni kí n tẹ̀síwájú láti máa gbé ṣùgbọ́n tó fi jẹ́ pé ní ọjọ́ kan ṣá lùlù yẹn ó mẹ́mí lọ. Ìdí tí mo ṣe wá ṣe fídíò yìí ni pé mo rí lórí mídíà ọkọ arábìnrin yẹn ilé ẹjọ́ ti dá ẹjọ́ fún wọ́n ti dá ẹjọ́ ẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè àmọ́ tí mo fẹ́ gbà wá títí mo fẹ́ jẹ́ ká dìjọ bára wa sọ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ súnmọ́ bí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin pastors ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin tẹ ní òye tẹ nímọ̀ ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká dìjọ kọ́ra wa lọ́gbọ́n ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ torí ọ̀rọ̀ Ọlọ́run la fi ń ṣe àríkọ́gbọ́n ọ̀rọ̀ Ọlọ́run náà la sì fi ń ṣe àríkọ́ṣe wọn ò ní fi ọ̀rọ̀ mi àti yín ṣe àríkọ́gbọ́n o àríkọ́ṣe rere òun ni àwọn èèyàn máa rí ní látọ̀dọ̀ mi àti yín wọ́n ti dá ẹjọ́ fún ọkọ arábìnrin yẹn àwa tá a bá mọ ẹni tí mò ń sọ yìí olóògbé yìí Osinachi akọrin gospel singer ni àwọn akọrin kristẹni akọrin ẹ̀mí ni so tí ojú Ọlọ́run ní pé ó ti lọ bí ọdún mélòó báyìí ẹni tẹ́ bá rántí ọdún yẹn ẹ bá mi sọ sí comment torí mi ò rántí ọdún yẹn mọ́ bóyá ó ti pọ́ ọdún mẹ́ta àbọ̀dún mẹ́rin ẹ̀yin tẹ́ bá rántí ọdún yẹn bá mi sọ sí comment ẹ jẹ́ ká mọ̀ iye ọdún yẹn so ilé ẹjọ́ dá ẹjọ́ mo rí lórí mídíà ṣé lóòótọ́ ni gbogbo ojú tó ń wò mí tẹ́ bá ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí àtẹ̀yin tẹ́ tún máa padà wo fídíò yìí ṣé lóòótọ́ ni ilé ẹjọ́ dá ó ti dájọ́ arákùnrin yẹn ọkọ arábìnrin tó ti dolóògbé yẹn tó kọrin ẹ̀mí Osinachi ṣé lóòótọ́ ní ilé ẹjọ́ ti dá ẹjọ́ fún bí mo ṣe rí lórí mídíà ẹjọ́ tí ilé ẹjọ́ dá fún ẹjọ́ ikú ni wọ́n ní kí wọ́n lọ yẹgi fún
wọ́n ní kí wọ́n lọ yẹgi fún títí tí ẹ̀mí máa fi bọ́ lára ẹ̀ kán lọ yẹgi fún ó mà ṣe o. ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dára la máa ń fi nǹkan tí ò tó nǹkan bàjẹ́ la máa ń fi nǹkan tí ò tó nǹkan la máa fi ń bàjẹ́. ọ̀rọ̀ Ọlọ́run ó pé lọ́pọ̀lọpọ̀ ó pé fún àwọn tí wọ́n bá fi ẹ̀mí àti ìgbọ́ràn tí wọ́n bá fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run pé ó pé àkọ́kọ́ náà ọkọ àti ìyàwó tó jẹ́ ìdílé kìrìsìtẹ́nì èmi ò rí ìdí tí ẹ fi ní láti máa ní èdè àìyedè débi pé ẹ máa na ara yín tí ó bá tiẹ̀ wáyé ní ìgbà àkọ́kọ́ ẹ gbàgbọ́ wípé ṣubú sínú ẹ̀ṣẹ̀ ni ẹ̀dẹ̀ ti ṣubú sí nìyẹn torí níwọ̀n gbà tí ọkùnrin bá ti fi bàbá àtìyá ẹ̀ sílẹ̀ tí obìnrin náà fi bàbá àtìyá ẹ̀ sílẹ̀ tí àwọn méjèèjì ti gbà láti fi ara wọn ni wọ́n ti jọ di ẹyọ kan wọ́n ti di ọ̀kan ṣoṣo ọkọ àtìyàwó nínú kìrìsìtẹ́nìtì ta ti sopọ̀ nínú Jésù tí wọ́n ń ṣe méjì mọ́ wọ́n ti di ẹyọ kan ṣoṣo so ohunkóhun tí ìyàwó bá ṣe fún ọkọ ẹ̀ ara ẹ̀ ló ṣe fún ohunkóhun tí ọkọ bá ṣe fún ìyàwó ẹ̀ ara ẹ̀ ló ṣe fún so tọkọ bá wá na aya ó ti di wèrè ara gádára nìyẹn tí aya bá dẹ̀ na ọkọ náà òun náà ti di wèrè ara gádára báwo ló ṣe papọ̀ mọ́ ọkọ àtìyàwó tí wọ́n bóyá ọkọ na aya tàbí aya na ọkọ báwo ló ṣe papọ̀ mọ́ wèrè ara gádára ni pé ṣẹ́rí wèrè ara gádára ó ń pa rẹ̀ lára wèrè ara gádára ó ń pa ara rẹ̀ ó ń pa lára á mú ọkọ̀ á máa fi ya rẹ̀ ẹ̀jẹ̀ á máa tú jáde so kò sí ẹlòmíì tó ń pa lára bí kò ṣe ara ẹ̀ ló ń pa lára bẹ́ẹ̀ náà ló ṣe rí gangan tá a bá fi ọkọ tó na ìyàwó tá a bá fi wéwèrè ara gádára ìyàwó yẹn kọ́ ló ń pa lára òun fún ẹ̀ ló ń pa rẹ̀ lára tàbí ìyàwó tó na ọkọ ẹ̀ tàbí tó ń bá yí ọkọ ẹ̀ jẹ́ aya rẹ̀ ló ń bàjẹ́ torí wọ́n ti jọ di ẹyọ kan ṣoṣo so tí ọkọ àti ìyàwó nínú Kristi tí wọ́n jọ fẹ́ra wọn nínú Kristi tí ó bá ṣẹlẹ̀ wípé ẹnìkan na ẹnìkan kò yẹ kó tún rìpítà rẹ̀ lẹ́lẹ́kejì tó bá rìpítà rẹ̀ lẹ́lẹ́kejì á jẹ́ wípé ẹ ti gba ẹnì kẹta láàyè nínú ìdílé yẹn tá a mọ̀ sí èṣù ọ̀tá ẹ̀mí wa a ti gbà láàyè kò dẹ̀ yẹ ká gbà láàyè yẹ ká kọjú ìjà sí ni according to the scripture gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí Bíbélì sọ pé ẹ kọjú ìjà sí èṣù yóò sì sá ó yẹ kí ọkọ àti ìyàwó yẹn ó yẹ kí iye wọn ṣí kó fọwọ́sowọ́pọ̀ kí wọ́n gbàdúrà kí wọ́n dìjọ kọjú ìjà sí èṣù nínú ẹ̀mí ẹ̀yin tẹ́ ẹ̀ ń wọlé wá mo kí yín káàbọ̀ God bless you at your service TV lẹ́wà à ń gbé yẹ̀wò gẹ́gẹ́ bí a ṣe rí lórí mídíà tó bá jù òótọ́ ni wípé wọ́n ti dájọ́ kú fún ọkọ arábìnrin Osinachi arábìnrin akọrin gospel singer yẹn ti dájọ́ ikú fún ṣé òótọ́ ni tó bá jù òótọ́ ni mo fẹ́ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú ẹ̀ ìdí tí a fi ń ṣe láìpẹ́ lọ́wọ́lọ́wọ́ nìyí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ó yẹ kí ọkọ àti ìyàwó yẹn fọwọ́sowọ́pọ̀ tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá tún rìpítà rẹ̀ lẹ́lẹ́kejì pé ẹnìkan ṣíwọ́ ó na ẹnìkan ó yẹ kó fọwọ́sowọ́pọ̀ láti jọ ṣe kíni láti jọ gbógun ti irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn kó má wáyé mọ́ láti jọ dènà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn kó má wáyé mọ́ tó bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ní fúngbà àkọ́kọ́ kó mọ̀ pé àwọn ṣubú sínú ẹ̀ṣẹ̀ ni wọn dẹ̀ gbọ́dọ̀ padà sínú ẹ̀ṣẹ̀ yẹn mọ́ wọn gbọ́dọ̀ ṣubú sínú ẹ̀ṣẹ̀ yẹn mọ́ gbọ́dọ̀ tó bá tún wá lọ rìpítà ẹ ti mọ̀ pé èṣù ti ráyè ni ó ti rí ibùjókòó nínú ìdílé yẹn tẹ́ ẹ gbọ́dọ̀ stand against pé irú nǹkan báyìí gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ kò bá ìfẹ́ Ọlọ́run mu Bíbélì ti sọ ó pa láṣẹ wọkọ ṣe kí ni fẹ́ràn aya ẹ̀ ìwọ aya náà bọ̀wọ̀ fún ọkọ rẹ so ìfẹ́ yẹn gbọ́dọ̀ wà láàrin méjèèjì láti bọ́lá fúnra yín ìbò lẹ ti rí jà níbẹ̀ ìbò lẹ ti rí àna ara ẹni dákú àna ara ẹni ṣeléṣe kìrìsìtẹ́nì ò fi àyè gbà mí lè sọ nípa ẹlẹ́sìn mìíràn wọ́n ti ní ìlànà ti kìrìsìtẹ́nì kò sí àyè fún ọkọ láti na aya bẹ́ẹ̀ sì ni kò sí àyè fún aya láti na ọkọ ṣùgbọ́n ní ti àwọn ìdílé yìí ọkọ àti ìyàwó yìí a rí pé ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí bá ṣe ìròyìn tá a gbọ́ a rí pé obìnrin yìí Osinachi tó dolóògbé yìí akọrin gospel singer yìí ikú ẹ̀ wáyé látàrí pé ọkọ nà so ó dẹ̀ hàn gbangba wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ ìgbà kejì tàbí ìgbà kẹta
Yorùbá dẹ̀ sọ wọ́n ní gbà lónìí gbà lọ́la àbójú òun bá fọ́ àbàràbà ló máa ṣe kíni ló máa wò. So òun náà ló padà result sí ikú fún arábìnrin yẹn. Ibi gan tí mo wá ń lọ ìbéèrè mi màá fẹ́ kí gbogbo èèyàn kó dáhùn nínú kọ́mẹ́ǹtì yìí kẹ́ sọ sí abẹ́ kọ́mẹ́ǹtì yìí. Ẹ̀yin náà ti rí táìtù yẹn ẹ ti rí táìtù yẹn wípé ṣé ó tọ́ kí ọkọ àti ìyàwó kí wọ́n kọ ara wọn sílẹ̀ dípò eléyìí tí wọ́n máa fi tíṣẹ̀lẹ̀ àbàmì máa fi ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí ìbágbépọ̀ àwọn méjèèjì tí ò bá rọgbọ. Ṣé ó tọ́ kí wọ́n kọ ara wọn sílẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ìlànà ti kìrìsìtẹ́nì divorce kì í ṣe ohun tí ó bá ìlànà bíbélì mu. Ohunkóhun tí Ọlọ́run bá ti so ṣọ̀kan kẹ́nikẹ́ni kó má ṣe yà wọ́n. So ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó wá ń ṣẹlẹ̀ láyé lónìí sìn lórí dídó sórí ọ̀rọ̀ yẹn a rí pé ẹ̀mí ń lọ sí òun ni eléyìí tí ó wáyé tí tá à ń gbéyẹ̀wò yìí nípa ìdílé yìí pé ilé ẹjọ́ ti dájọ́ kú fún ọkọ arábìnrin yẹn náà báyìí pé kí wọ́n lọ yẹgi fún. Àwọn ọmọ tí wọ́n wá fi sílẹ̀ báyìí àwọn ọmọ táwọn méjèèjì wá bí báyìí wọ́n ti sọ àwọn ọmọ yẹn di ọmọ òrukàn báyìí. Ìyá ti kú ó ti lé lọ́dún kan tàbí ọdún méjì tàbí ọdún mẹ́ta gan. Yín tẹ́ bá mọ iye ọdún yẹn torí mi rántí nǹkan lọ títí ẹ bá mi sọ sábẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ́ wò mí lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yin tẹ́ tún máa padà wo fídíò ẹ bá mi sọ sábẹ́ kọ́mẹ́ǹtì ọdún ogun tiẹ̀ nìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ náà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí sìn ilé ẹjọ́ ti dájọ́ pé kán lọ yẹgi fún ọkọ arábìnrin yẹn. Wọ́n ní ó jẹ̀bi pé kán lọ yẹgi fún títí tẹ̀mí máa fi bọ́ lára rẹ̀. So àwọn ọmọ tí ọkọ àtìyàwó yìí wá bí ọmọ wọn sìn wọ́n ti sọ àwọn ọmọ yẹn sí wọ́n ti sọ wọ́n di ọmọ òrukàn wọ́n ti sọ wọ́n di ọmọ òrukàn kò sí ìyá tó ń tọ́jú wọn mọ́ báyìí. Bàbá náà tó tún wà fún wọn náà tó tún wò gẹ́gẹ́ bí òbí kan ẹnìkan ṣe tó kù nínú òbí wọn wọ́n tún ní ilé ẹjọ́ nìkan lọ yẹgi fún. Ẹ ṣe mọ̀ pé ilé ẹjọ́ máa dájọ́ bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó lọ ní gẹ́gẹ́ bí òfin. Ẹni tá jẹrè ìbàjẹ́ bá ṣí mọ́ lọ́wọ́ irú ẹ̀ṣẹ̀ tẹ́ni yẹn bá ṣẹ̀ irú ẹjọ́ tó bá yẹ kán dá fún. Ìsọ ilé ẹjọ́ ní bá yín mọ̀ bóyá àwọn ọmọdé yìí tán bá tún ní kí bàbá náà kọ́ lọ yẹgi fún ọ kán lọ pa àwọn ọmọ àní ní bàbá láyé mọ̀ ilé ẹjọ́ ò ní báyọ̀ mọ̀ yẹn. Àwọn máa dájọ́ tiwọn bó ṣe yẹ kí wọ́n dájọ́ tiwọn ni wọ́n máa dájọ́ tiwọn bó ṣe yẹ kán dájọ́ tiwọn tí ẹni tí wọ́n fẹ̀sùn kàn tó bá jẹ̀bi ẹ̀ṣẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn sórí ìdájọ́ tó bá yẹ fún ẹ̀ṣẹ̀ yẹn ilé ẹjọ́ máa dá. So wọn náà dẹ̀ ti dá ìwà yẹn sí pé kí wọ́n lọ yẹgi fún arákùnrin. So àánú ṣe mí fún àwọn ọmọ tí àwọn ọmọ ìdílé yẹn àánú ṣe mí fún àwọn ọmọ yẹn lọ́pọ̀lọpọ̀. Ọmọ tí arábìnrin yẹn olóògbé yẹn tó bí fún ọkọ ẹ̀tàn ní kó lọ yẹgi fún yìí àánú ṣe mí fún àwọn ọmọ yẹn lọ́pọ̀lọpọ̀ àánú ṣe mí fún wọn. So mo gbàdúrà pé kí Ọlọ́run kó wà pẹ̀lú àwọn ọmọ yẹn torí àwọn ọlọ́mọ táwọn wá sílé ayé ní jíjìn ayé wọn tí wọ́n mọ nǹkan kan ẹ̀rí báyìí àwọn òbí fi tiwọn wọ́n fi kó bá àwọn ọmọ wọn yẹn. Náà ibi tí mo wá ń lọ lélẹ̀ ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ejò pọ̀lọpọ̀lọ ibi tí mo lọ lélẹ̀ ṣùgbọ́n kó tó di pé mo wá lọ síbi tí mo lọ yẹn ẹ̀yin tí ẹ̀ ti subscribe sí ìkànnì yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì yìí àti Your Service TV. Ẹ wo ìsàlẹ̀ yẹn máa rí bọ́tìnì níbẹ̀ tó sọ pé ká subscribe. Ẹ lè ràn wá lọ́wọ́ nípa sí subscribe sí ìkànnì yìí kò ní gba nǹkan kan lọ́wọ́ wa kò gbowó lọ́wọ́ wa lákàn fi sọ́pọ́tì ṣáná yìí ni láti encourage wa pé ká lè máa wá. Tẹ́ bá ti subscribe ẹ bá wa tẹ notification bell yẹn ìgbàkúgbà tí a bá ti wá bóyá wá ṣe live ní tàbí ní fídíò fún wa á tètè tẹ̀ wá lọ́wọ́ á tètè rí ní ọ̀dọ̀ wa lọ́hùn pé a ní fídíò fún wa pé kẹ́ wá wò ó. So ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe ẹ̀yin tí ẹ ti subscribe yóò dára fún wa àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ ẹ̀yin tẹ̀lé ti subscribe sí ìkànnì ẹ ṣé àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ gbogbo ìdáwọ́lé yín yóò máa yọrí sí rere. So ìbéèrè mi wá ni pé now tí ọkọ àtìyàwó tí wọ́n jẹ́ Kristẹni tí wọ́n gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí àjọ ń sáré eré ìje ìgbàgbọ́ tàjọ ń ìrìn àjò ìjọba Ọlọ́run tí èdè àìyedè bá ń wáyé débi pé ó wá débi pé ọkọ ń lu aya tàbí aya ló lu ọkọ tó jẹ́ pé àjàkú akátá lẹ́ni lọ́la tó ń ṣẹlẹ̀ tó ń ṣe kìíní tó ń ṣe kejì oríṣiríṣi ìmọ̀ràn ló máa wá fún irú ìdílé bẹ́ẹ̀ èèmù látọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì gan pàápàá tàbí látọ̀dọ̀ àwọn tó ń ṣe kìrìsìtẹ́nì fún ìdílé yẹn bóyá fún ọkọ tàbí fún aya pé ṣé dandan ni kó ní kálukú máa ṣe kéde kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó ní kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀ kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí pé kí ni tí ẹ bá ń bá báyìí lọ
kó má jẹ́ pé ẹni tó fẹ́ kú ti pàdé ẹni tó máa pa o ó lè yọrí sí ohun tí ènìyàn ò lérò lọ́jọ́ kan so wọ́n lè máa gba ẹnì kìíní tàbí ẹnì kejì lámọ̀ràn bẹ́ẹ̀ pé kó ní kálukú dó lọ́tọ̀ọ̀tọ̀ ṣé wọ́n bí sórí mẹ́ja ni ṣùgbọ́n kí ìyàwó tàbúrẹ̀jọ kọ ni kó máa pé wẹ́ àgbélébùú mi ni mo ti gbé iná jẹ́ máa forí tì so mo rò pé lèyí ni ìgbàgbọ́ tí arábìnrin yìí ní Osinachi yìí ní pé kí ni ká ti gbọ́ pé àgbélébùú mi ni jẹ́ máa forí tì so títí tó fi dé pé ó gba ẹ̀mí ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ nígbà tí a rí lórí mídíà lábẹ́ kọ́mẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ wá ń sọ ní ibi tí mo ti rí post yẹn àwọn èèyàn wá kọ́mẹ́ǹtì síbẹ̀ pé ara ohun tá à ń sọ lélẹ́yìí pé kó tó dípò dé level yẹn ó yẹ kí arábìnrin yẹn ti ṣe kíni ó yẹ kó ti divorce ó yẹ kó ti lọ fún divorce kó ti kọ́kọ́ yẹn sílẹ̀ tó bá yẹ kó ti kọ́kọ́ yẹn sílẹ̀ ni ẹ̀mí ò ní bọ́ sí inú ìgbéyàwó yẹn ẹ̀mí ò ní bọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ arábìnrin yẹn ni pé kò yẹ kóun ṣe bẹ́ẹ̀ pé àgbélébùú òun kó máa forí tì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń sọ sí inú kọ́mẹ́ǹtì yẹn sì ń pé tí ìgbéyàwó bá ti wọ́ kì í ṣe dandan kì í ṣe do or die kì í ṣe by force tí ìgbéyàwó bá wọ́ kí kó ní kálukú ṣe kíni kí wọ́n dúró lọ́tọ̀ọ̀tọ̀ now ìbéèrè mi wá fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́ báyìí especially ẹ̀yin pastors ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ dáhùn mo fẹ́ kẹ́ sọ sí fídíò yìí ohun tá à ń gbéyàwó lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni àmọ̀ràn yín kí ni èrò yín kí lẹ fẹ́ ká kọ́ lẹ́kọ̀ọ́ kí lẹ fẹ́ jẹ́ ká gbámú ṣé ó tọ́ ó yẹ bẹ́ẹ̀ ìgbéyàwó ọkọ àtìyàwó tó jẹ́ pé ìdáyédè ń wáyé láàrin wọn débi pé wọ́n ń lura wọn àjàkú akátá tó lè mẹ́mí lọ àmọ́ owó lẹni fún àwọn yóò dìlé báyìí sódà kí gbogbo ojú tó ń wo fídíò yìí àwọn ìdílé tó bá ń la nǹkan báyìí kọjá kí wọ́n lè kẹ́kọ̀ọ́ àmọ́ owó lẹni fún wọn àmọ́ owó lẹ fẹ́ gbà wọn kí lẹ fẹ́ jẹ́ kí wọ́n dì mú kí lẹ fẹ́ kí wọ́n rí gbámú ẹ jọ̀ọ́ ẹ bá wa gbà wọ́n lámọ̀ràn please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run à ń fẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn kì í ṣe ọ̀rọ̀ ebú kì í ṣọ̀rọ̀ èpè kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí o ṣùgbọ́n ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè jẹ́ ẹ̀kọ́ fún ọkọ àtìyàwó ìdílé kọ̀ọ̀kan tó jẹ́ pé tí wọ́n lè múlò òun ni a fẹ́ jẹ́ kí a bára wa sọ ní abẹ́ fídíò yìí kí ẹ comment because mo ti ẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan tí mo sọ̀rọ̀ mo ní ọ̀rẹ́ tó jẹ́ pé àwọn òbí ẹ̀ ìyá àti bàbá ẹ̀ ló na ìyá ẹ̀ ló na bàbá yẹn ọkọ na ìyàwó ẹ̀ tó jẹ́ tí ọmọ wọn jẹ́ ọ̀rẹ́ mi yìí tájọ lọ sí seminary school bàbá yẹn ló na ìyá yẹn títí tẹ̀mí ìyá yẹn náà fi bọ́ so irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àdẹ gbàgbọ́ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì pé ìyapa pé ká divorce kọ́kọ́ divorce tàbí kí ìyàwó divorce wọn pé kò dáa kí divorce kò wáyé pé kò ṣe ohun tó bá bíbélì mu but tó bá wá jẹun tó bá bíbélì mu kí wá ní ìgbésẹ̀ ta lè gbé tí ìṣẹ̀lẹ̀ báyìí bá ń ṣẹlẹ̀ tó lè fi dé pé ó máa mú ẹ̀mí lọ bóyá ọkọ ló máa wá kú sí ìyàwó lọ́wọ́ tàbí ìyàwó ló máa wá kú sí ọkọ lọ́wọ́ tàbí àwọn méjì ló máa wá pa àwọn sílé so ẹ jẹ́ kí a comment káwọn náà ká sọ ìwọ kan wa ká gba wa lámọ̀ràn ká gba wa níyànjú tá bá béèrè lọ́wọ́ èmi báyìí sí ohun tèmi lè sọ ni pé tí n bá tiẹ̀ fọwọ́ sí divorce pé kí wọ́n kọra wọn sílẹ̀ kí wọ́n tiẹ̀ ṣe yàgò fúnra wọn náà ó ní ká kú lọ dúró lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n á lura wọn débi pé lọ́jọ́ kan wọ́n á gbẹ̀mí ara wọn ó ní kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀ tó bá jẹ́ ọkọ ló ṣeéṣe fún láti fi ilé aya sílẹ̀ kó yàgò fún kó lọ gbalẹ̀ síbòmí kó dúró lọ́tọ̀ bó bá yẹ ìpayà náà ló máa kó ẹ̀wẹ̀ jáde kó náà dúró lọ́tọ̀ ẹ̀mí tèmi lè sọ nìyẹn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run nígbà tí ẹ fọwọ́ sí divorce ní pé kí wọ́n lọ jáwé ìkọ̀sílẹ̀ fúnra wọn pé kí àlàáfíà lè jọba kó má di pé ẹnìkan máa gbẹ̀mí ẹnìkan kí wọ́n dúró lọ́tọ̀ọ̀tọ̀ ohun tèmi lè sọ nìyẹn bọ̀ tẹ́yìn bá wá ní èrò míì tí ẹ fẹ́ sọ sí tẹ bá ní opinion mi tẹ bá ní àmọ̀ràn míì tẹ lè fi gbà wá lámọ̀ràn tàbí ìdánilẹ́kọ̀ọ́ tẹ lè fún wa lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ jọ̀ọ́ you are welcome ẹ bá wa sọ sí abẹ́ fídíò nínú comment box yóò dára fún wa ẹ ṣé kò jẹ́ bí ó ṣe jẹ́ mo gbàdúrà fún àwọn ọmọ olóògbé náà Osinachi dẹ́yìn bàbá wọn náà tó ń dájọ́ fún pé kán lọ hàndì àwọn ọmọ yẹn ni mo gbàdúrà fún Ọlọ́run á wà pẹ̀lú wọn Ọlọ́run ti ṣe bàbá àwọn ọmọ aláìní bàbá á ṣe bàbá fún wọn Ọlọ́run ti ń ṣe bàbá fún àwọn ọmọ òrukàn Ọlọ́run á wà pẹ̀lú wọn ìlérí Ọlọ́run májẹ̀mú Ọlọ́run fún àwọn yẹn yóò wá sí ìmúṣẹ ìrètí tọ́lọ́run fi wọn wá sílé ayé yóò wá sí ìmúṣẹ Ọlọ́run yóò gbé olùrànlọ́wọ́ dìde fún wọn tó máa ṣe ju ohun tí bàbá àti ìyá ilé ìṣe fún wọn lọ ní orúkọ Jésù mo dẹ̀ gbàdúrà fún ìdílé kọ̀ọ̀kan ìgbéyàwó kọ̀ọ̀kan lọ́wọ́lọ́wọ́ báyìí tí Sátánì tó ń fi ìjìjà lọ́wọ́lọ́wọ́ báyìí agbára tó dá ìjì dúró fún àwọn ọmọ ẹ̀yìn nínú ọkọ̀ lọ́jọ́ kìíní àná nígbà tí ìjì ń já àwọn ọmọ ẹ̀yìn nínú ọkọ̀ Jésù wà nínú ọkọ̀ ṣùgbọ́n ó ń sùn àwọn ọmọ ẹ̀yìn lọ bá yẹ pé olùkọ́ni àwa tẹ́tàn àwa gbé tàn ìjì ń jà wá ìjì ń pò wá ó fẹ́ gbẹ̀mí wa Jésù sì dìde ó bá ìjì wé ìjì sì dákẹ́jẹ́ nítorí náà gbogbo ìdílé gbogbo ìgbéyàwó tí ìjì ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí tí Sátánì gbé ìjì Hérákúlò dìde sí láti dojú ìdílé yẹn ìgbéyàwó yẹn bolẹ̀ láti ba ìgbéyàwó yẹn jẹ́ ìjì náà lórúkọ Jésù kó dákẹ́jẹ́
kí àlàáfíà kó jọba nínú ìgbéyàwó kọ̀ọ̀kan ní orúkọ Jésù. Kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ ṣé lẹ́ẹ̀kan sí èmi ní Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus. Àlàáfíà.